níbo lọ́lọ́fà náà ti wá sára ó kọ yín ni. ó yẹ kí o béèrè bẹ́ẹ̀ èmi náà ó sì tu. bá mi tu. orúkọ ẹni ní ìjánu ẹni. bẹ́ẹ̀ni. ọmọ ká pé wọ́n fi ìjánu sẹ́sìn lẹ́nu. tẹ́ ẹ bá fẹ́ dàdú ìjánu ńlẹ̀ fà. mẹ́ni wọ́n fà. tẹ́ ẹ bá sì fẹ́ dá èmi náà dúró kọ́ ńlẹ̀ pè. ní àìmọye ọdún sẹ́yìn ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn nígbà tá a dá tíátà ọlọ́fà náà lẹ̀. ọlọ́fà náà tíátà àwọn wo ni ọjọ́ dálẹ̀ ńgbà náà. ẹ ṣe èmi adérẹ̀mí bọ̀dá mi kan ń bẹ à ń pè ní adébísí adéwálé erinfọlámi ọ̀gá mi kan ń bẹ à ń pè ní sáfíù oyètúnjí gbogbo wa àjẹ ọmọ iná ìlú ẹdẹ. ìlú ọdún wo lẹ́ ń sọ yìí. bíi kì í ṣe tọ́pẹ́ náà bíi 1972 ni. kọ̀pẹ́ rárá. bíi 72 ni. ọmọ kan ń bẹ nínú wa náà láàlú òun là á mọ̀ pé ń jogun mínísìn Musiliu daṣọ fún jó. bí 20 ọdún sẹ́yìn là ń sọ yìí o. ẹ̀sọ́ tó fún 40 mo fẹ́ wí o. ilẹ̀ mọ́ o. 40 years àbí years làwọn èèbó máa ń pè. mo ń gbọ́. àwa kóra wa jọ a máa ṣe tíátà. kí ẹ pé kọ tíátà yìí. ọlọ́fà náà tíátà. níbo lẹ ti ró kọ yẹn ọlọ́fà náà kí lẹ rò débẹ̀. níbi mo bá bọ̀ yìí ọ̀dà mo ń gbọ́. ọ̀rọ̀ yọ nǹkan jú aláàfin orí ibi kan. dákun má bínú sí mi. làbá kóra wa jọ a sì ti ń ṣe àwọn kan a ṣe Erinfọlámi travelling theatre Òtúká a ṣe Oyètúnjí a ṣàbẹ̀rù àgbà bíi kódì ìjà kálukú múfilẹ̀ ìjọ kan náà ni. bẹ́ẹ̀ ni ìwọ̀fà àdáwọ́jọyá orí ẹ̀kún ń bọ̀ wá yá èmi ti á di full time carpenter. iṣẹ́ tẹ́ kọ́kọ́ gan tí. mo ti wà Ministry of Works and Transport. ìyá tún wá pè mí pé ká tún wá ṣe tíátà oge tíátà lé mi torí gbogbo ìgbà tá à ń wí àyè ti ju abálọ̀ṣeré ńlẹ̀ òkú àyè ń bọ̀ jẹ́ta gbangba ṣùgbọ́n ń bọ̀ yá òun tí a fẹ́ àgbà tí ń dé tíntìn tí ń gbà náà. wọ́n sáfà mí títí èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ní wá soríire ni èmi rí pé irú ìranù wo ní tún mọ́ wọn á dá wọn lóhùn níjọ́ tá a fi ẹgbẹ́ lélẹ̀ wọ́n wá ló kọ́ wo ní ọmọ jẹ́ mo ní torí èmi ń wọ́ náà tí ń rìn ríbi sálọ ẹjẹ́ ọmọ jẹ́ Oyètúnjí travelling theatre yìí bá a ti ń jẹ náà bọ́dá mi yẹn ni ó tí ó àjọ Oyètúnjí Musiliu ní ẹjẹ́ ọmọ jẹ́ Erinfọlámi Oyètúnjí náà ni ó tí ó ní wá ní ẹ̀kọ́ ọmọ jẹ́ Adérẹ̀mí èmi ọmọ èké ìtòrè mi ní lọ́kàn pé wọ́n sá lọ tó ti ẹ̀mọ́ ń bọ̀ bá lọ dàrú ẹ̀ pé ó kọ́ bá bolú ẹ̀ túká ọmọ ń lọ wá ronú pé níjọ́ tá a lọ sẹ́ńtì àrí Ajagungbadé travelling theatre a ti mọ̀ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní ìṣẹ̀lẹ̀ àwọn Olúyọ̀lé àjọ ń gbé tòsí ibì kan náà náà bọ̀dára Bíu Ahmed nǹkan kan Olúyọ̀lé travelling theatre a mọ̀ pé Olúbàdàn níjẹ́ bẹ́ẹ̀ lòun náà wá ronú kan pé ṣe bí Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà náà lórúkọ àwọn tó jẹ́ olórí Ẹdẹ bẹ́ẹ̀ ni ẹjẹ́ àmọ́ jẹ́ Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà náà àwa àgbà ńlá wa dínkù tó fi di Ọlọ́fà náà nìkan ńgbà tí ẹni tó fẹ́ bá wa ṣe pósítà ló ti gùn jù then chairman cultural center ńgbà náà Chief Ladosu ó ní Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà náà gùn jù ẹ wá nǹkan ṣe sí torí àwọn ni wọ́n kó wa jáde lọ́dún náà wọ́n àti ìmọ̀ ló bí Chief Dọ́ládépọ̀ nìkan ló kọ́kọ́ ṣeré ń biri kó tó di pé àwa náà wá ní ẹ sọ di Ọlọ́fà náà theatre group ṣé ẹ mọ̀ pé Ọlọ́fà náà yẹn Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà náà ilẹ̀ Ẹdẹ orúkọ ọba àlùwà àwọn tó dá Ẹdẹ lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ so ń bò tí ájó kọkàn lọ́pa gbogbo wa pọ̀ ẹnìkan ìwà lè bínú pé òun ọlọ́mọ tàbí òun àwọn tó jẹ́ pàtàkì lẹ́dẹ̀ ńgbà náà wà ní olùrànlọ́wọ́ wa bí Alhaji Agboya gbogbo àwọn Ẹdẹ descendant náà tí wọ́n lágbòkojó ńbàdàn bí orúkọ ń ṣe tú ònù bẹ́ẹ̀mi náà kó ń bẹ Ọlọ́fà náà sì lè rí mi nígbà náà ní ìsìn kò dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ráyè mọ́ àwọn míì ti dàgbà àárẹ̀ tó ti kú nù wọn. lọ́rọ̀ kan sọ́lọ́fà náà sì wà. èmi tiẹ̀ ti dáná ọ̀gá wa ti sọ mí dọ́lọ́fà náà torí bàbá dé location tí wọ́n mọ̀ pé who's the leader of Arígbábú theatre èmi ni who is leader Ọlọ́fà náà dà èmi ni sà ní àdí pé wọ́n wà ń pè mí lọ́lọ́fà náà tó ti yẹ inú ìsìn.